ọmọbìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn the first daughter of Nigeria ìyẹn ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó tún jẹ́ ìyálọ́jà fún gbogbo àwọn ọlọ́jà lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn Alhaja Fọláṣadé Mujidat Tinubu Òjó ó mà ti fi ẹ̀hónú hàn gidigidi báyìí tó sì jẹ́ pé ọ̀rọ̀ tó sọ ó ti ń dá wàhálà sílẹ̀ ó ti ń jà rìnrìn nínú ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n tí wọ́n ní ọ̀rọ̀ náà kò dùn mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà nínú nítorí wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbàgbọ́ pé gẹ́gẹ́ bí ipò Fọláṣadé tó jẹ́ ọmọ òun tó tún súnmọ́ òun kì í ṣerú ìta gbangba ló ti ẹlú kó sọ̀rọ̀ tí ó lè dá wàhálà lẹ́nu ẹgbẹ́ bẹ́ẹ̀ bí kò ṣe pé ó yẹ kó lọ fọ̀rọ̀ tó àwọn àgbààgbà ẹgbẹ́ létí bí wọn bá wá gbé ìgbésẹ̀ ó láṣẹ láti róhùn bàbá ẹ̀ káwọn lè mọ ìgbésẹ̀ táwọn yóò gbé dípò ọ̀rọ̀ tó lọ sọ níta gbangba tó di wàhálà àti awuyewuye ńlá náà. Ǹjẹ́ kí ni ọ̀rọ̀ tí Fọláṣadé sọ tó fẹ́ dá wàhálà sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tún wá jẹ́ pé ó tún ti ń bí bàbá ẹ̀ ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ó máa ní ìpàdé àwọn ẹgbẹ́ ọlọ́jà ìpínlẹ̀ Èkó ọlọ́sọ̀ọ̀sẹ̀ tó máa ń wáyé ní Sunday Adigun Street lágbègbè Aláùsá ìyẹn nítòsí Agídìngbì lọ́nà Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ní ilé Fọláṣadé Tinubu Òjó èyí tí ìyá Tinubu fúnra ẹ̀ olóògbé Abatu Magaji tóun náà ń lò tó ń gbé nígbà ayé ẹ̀ níbẹ̀ sì ni Fọláṣadé Tinubu Òjó ló mà ti yarí wípé ètò ìdìbò abẹ́lé tá ń ṣe nínú ẹgbẹ́ òṣèlú APC láìpẹ́ yìí ó ní màgòmágó ti pọ̀ ju olówó agbára náà lò tó sì ní ọ̀rọ̀ yìí ó máa padà fọ́ ẹgbẹ́ sí wẹ́wẹ́ bẹ́ẹ̀ ni Fọláṣadé Tinubu Òjó ní bá ṣe fọ́ ẹgbẹ́ APC tí wọ́n pín sọ́nà méjì tí àwọn igun kan jẹ́ Justice Forum táwọn igun kan jẹ́ Mandate Movement ó ní eléyìí ń fa ìyapa láàrin ẹgbẹ́ kò jẹ́ kí ìṣọ̀kan wà ó jẹ́ kí àwọn Justice Forum àti Mandate kán máa tako ara wọn pé àwọn lẹ́nu jura wọn lọ tó sì ní eléyìí bó bá ń lọ báyìí yóò padà fọ́ ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Èkó ni Fọláṣadé wá jẹ́ kó di mímọ̀ pé nínú ètò ìdìbò tí wọ́n ṣe ó ní màgòmágó ti pọ̀ jù ó ní nírú Mushin ó ní ẹni tí ó jáwé olúborí fún ipò ọ̀nàrẹ́bù láti ṣojú agbègbè Mushin nílé ìgbìmọ̀ aṣòfin ẹ̀yìn kékeré l'Àbújá èèyàn ọ̀nàrẹ́bù Ṣèyí Ọládẹ̀jọ òun ló jáwé olúborí ṣùgbọ́n wọn fún tíkẹ́ẹ̀tì onílágbègbè Agége ó ní ẹni tó jẹ́ olùdámọ̀ràn ọ̀hún èèyàn Mùtíù Ọládèbó tí gbogbo ayé ń pè ní Ọ̀kadìgbò òun ló jáwé olúborí fún tíkẹ́ẹ̀tì láti ṣojú agbègbè Agége nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n ní wọn fún tíkẹ́ẹ̀tì onílágbègbè Òjòkòrò náà ó ní ọ̀nàrẹ́bù Emmanuel Olóòtú òun ló jáwé olúborí fún tíkẹ́ẹ̀tì ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n tí wọn fún tó sì ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ń dárúkọ ẹ̀ bí àǹbá fún wọn ní tíkẹ́ẹ̀tì àwọn yóò fẹ̀hónú hàn ọ̀rọ̀ yìí ló ti ń dá wàhálà àti awuyewuye ńlá sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Èkó bẹ́ẹ̀ la gbọ́ pé ọ̀rọ̀ yìí ò dùn mọ́ Tinubu nínú nítorí pé ó gbàgbọ́ pé kò yẹ kí ọmọ òun kó sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ bí kò ṣe kó fi tó àwọn àgbààgbà ẹgbẹ́ létí tàbí kó fi wá tó òun náà létí fúnra òun.